arákùnrin kan rí ẹ̀wọ̀n ọdún méje he lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ kan tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ kánò ló ti rán arákùnrin ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n nasiru isa lẹ́wọ̀n ọdún méje lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún mọ́kànlá lò pọ̀. onídàájọ́ sm shuaibu tó ṣe àgbékalẹ̀ ìdájọ́ ọ̀hún fún arákùnrin náà lórí ẹ̀sùn oníga kan tí ṣe ìfipábánilòpọ̀. shuaibu tó ṣe ìdájọ́ olùjẹ́jọ́ ọ̀hún lẹ́yìn tí ó gbà wípé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ló ti rán ní ẹ̀wọ̀n ọdún méje tí kò sì sí àǹfààní fún un láti san owó ìtanràn. bákan náà ni olùjẹ́jọ́ ọ̀hún yóò tún san owó mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó gbà má bínú. síwájú ni àjọ tó ń lòdì sí ṣíṣe fàyàwọ́ ènìyàn ẹ̀ka ti ìpínlẹ̀ kánò ti fi ẹ̀sùn kan olùjẹ́jọ́ ọ̀hún wípé ó ṣe ẹ̀ṣẹ̀ náà lọ́jọ́ 5 inú oṣù kẹwàá. arákùnrin ọ̀hún ló tan ọmọ alábàágbélé rẹ̀ ọmọ ọdún 11 wọ inú ilé ìyàwó rẹ̀ tó sì fipá bá ọmọ náà lò pọ̀. ó hu ìwà ìbàjẹ́ yìí lẹ́ẹ̀kan nínú ilé ìyàwó rẹ̀ tí ó sì ṣe é lẹ́ẹ̀mejì nílé àkọ́kù. olùjẹ́jọ́ ọ̀hún ló fún ọmọ náà ní búrẹ́dì, ẹ̀pà àti owó 20 náírà kó tó di wípé ó fipá bá a lò pọ̀. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére online.